àwọn ìbàrùbá wọ́n ní kí àwa olówó àpò ká mọ kó owó wá fáwọn káwọn ọmọ bá wa rajà léyìí tá a sì fara mọ́ bẹ́ẹ̀ torí pé ìrìn wọn àmọ́ wọn rí àwọn Yorùbá wa tí ń bẹ ní ọ̀hún tí wọ́n bẹ nílẹ̀ ìbàrùbá tí wọ́n jẹ́ baálé tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ wa àwọn làá mọ́ ń bẹ níṣẹ́ kí wọ́n bá wa rajà léyìí tí wọ́n ní iṣu kẹsẹ̀lẹ̀ iṣu tí ó sì kẹ ẹgbẹ́ olówó àpò. lórí awuyewuye èyí tí ó ń ṣẹlẹ̀ ní ìlú Bàrùtẹ́ láàrin Yorùbá àti Ìbàrùbá àwọn ẹgbẹ́ olówó àpò Òkè Ògùn wọ́n ti ṣe ìfẹ̀hónúhàn káàkiri ìlú Saki lónìí 30 ọjọ́ oṣù kínní ọdún 2024 lórí wípé àwọn ò gbà ó kí àwọn Ìbàrùbá kí wọ́n máa gba owó lọ́wọ́ àwọn ra ọjà ní oko. Wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ níbi ìfẹ̀hónúhàn náà tí wọ́n lọ sáàfin Ọ̀kẹ̀rẹ̀. Àkọ́kọ́ nínú ètò ìfẹ̀hónúhàn ti olówó àpò ní àpapọ̀ èyí tó wáyé ní ìlú Saki ní ọjọ́ ti òní tí í ṣe on the 30 January 1, 2024 èyí tó wáyé yìí lónìí lọ́jọ́ tòní ó ti wáyé láti bí oṣù kan sẹ́yìn tàbí jù bẹ́ẹ̀ lọ lórí wàhálà tó ṣẹlẹ̀ ní ìlú Kwara ní Bàrùtẹ́ pẹ̀lú àwa Yorùbá wàhálà tó ṣẹlẹ̀ yẹn akẹ́gbọ́ lójijì pé àwọn olówó àpò wọn ò gbọ́dọ̀ wá oko láti wá ra ọjà fúnra wọn mọ́ léyìí tọ́já sí pé láti ilẹ̀ wá àwa náà lá lọ sóko lá lọ rajà a sì ní àwọn Yorùbá ń bẹ tí wọ́n jẹ́ baálé wa tí wọ́n fẹsẹ̀ wa lé ọ̀nà ṣùgbọ́n fún ìyanu a rí i pé àwọn Ìbàrùbá yìí wọ́n fọwọ́sowọ́pọ̀ lórí wa láti jẹ́ ká mọ̀ pé a gbọ́dọ̀ wọnú oko fúnra wa mọ́ tí a bá sì wọ̀lú Bàrùtẹ́ lápapọ̀ àwọn ni ká máa kó owó fún àwọn làwọn máa wá ọjà fún wa léyìí tá a wò pé kò lè tẹ́ wa lọ́rùn fún ìdí pé àmọ́lé wọn àmọ́ná wọn tí a bá kówó fún wọn a fẹ́ kí dúkìá wa a fẹ́ kó ṣòfò léyìí tọ́já sí pé a ti ní àwọn tá a máa ń kówó fún tí ó jẹ́ Yorùbá tí wọ́n jọ máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọ̀ràn yìí láti lọ rajà lọ́dọ̀ wọn àbálọ àbábọ̀ akẹ́gbọ́ pé a gbọ́dọ̀ dé sí ọ̀dọ̀ wọn mọ́ ṣùgbọ́n fún ìyàlẹ́nu a rí pé tí a bá lọ rajà ọjà wa yìí wọ́n ṣí sí rẹ̀ látàrí pé àdésọ́dọ̀ Ìbàrùbá ìpinnu tiwa lọ́wọ́lọ́wọ́ báyìí a fẹ́ fi ẹ̀mí àwọn ọmọ wa ṣòfò a sì fẹ́ kí dúkìá wọn a fẹ́ kó sọnù a wá wò pé ohun tó lè mú kí situation yìí kó rọlẹ̀ tàbí kí àlàáfíà kó fi jọba lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ olówó àpò lápapọ̀ a wò pé ohun tó lè mú àlàáfíà wa ni pé a fẹ́ dúró fúngbà díẹ̀ gbogbo Òkè Ògùn. A fẹ́ dúró fúngbà díẹ̀ títí tí àwọn olórí wa tí wọ́n fi bá wa wá nǹkan ṣe sí tí wọ́n fi bá wa gbé ìgbésẹ̀ sí ó bẹ̀rẹ̀ látorí gbogbo àwọn olórí wa ọba wa ti ilẹ̀ Saki àti chairman Saki West local government àti bàbá wa tí wọ́n jẹ́ gọ́vnà Ọ̀yọ́ state a fẹ́ kí ikọ̀ yìí kó kan ààrẹ wa láti bá wa ojútùú sí gbogbo ìgbà tí wọ́n bá ti wá ojútùú sí ọ̀rọ̀ yìí àwa náà ṣe tán gẹ́gẹ́ bí ọmọ abẹ́ wọn láti bẹ̀rẹ̀ iṣẹ́ wa lẹ́kùnrẹ́rẹ́. ọ̀rọ̀ ni ọ̀yẹn tó dàbí ká pé bí kí èèyàn tán bu bẹntiróòsì nígbà àwọn lọ tí wọ́n lọ bẹ̀ wọ́n tí wọ́n ṣe gbogbo ẹ̀ tí wọ́n ló ti tán kíkó wọ́ ọmọ lọ gbogbo àwọn lọ́gàlọ́gà wa àwọn ààrẹ wa alága wa wọ́n lẹ́ẹ̀ka àti pé àwọn ọmọ wa ti ń bẹ̀ẹ́ pé nígbà tó mú odidi àwọn ọba bí ọba méje tí wọ́n ti dìde lókè Ògùn tí wọ́n sì lọ bẹ̀ wọ́n ní ẹ̀dínkọ́ tẹ́ bẹ́ẹ̀ ni o ẹ mọ́ ronú lérí àwọn ọ̀kẹ́ tí wọ́n bàjẹ́ ẹ ṣe sùúrù nígbà wọn àdé bẹ ọ̀tàn lè sí tọ́ bá lè sí ẹ mọ́ bá wọn jẹ́ ẹ mọ́ bọ̀ wá léni láti wọn lọ ṣàlàyé fún àwọn tó bá yẹ kí á ṣàlàyé ní fún ìdí àti wá kóra wa jọ láti jọ Jímọ̀ táwọn àfin kórè gbogbo ibi tó bá yẹ kí ká dé pé báyìí ni o ẹ̀rẹ̀ wá a rí pé yàtọ̀ ò sí ìgbà tí yàtọ̀ wá sí yìí a fẹ́ ká pé kọ́kì ọ̀sọ̀nà nù wa a fẹ́ kí dúkìá wọ́ sọnù ká tó pé ẹ̀mí wa
ní ẹ̀ lọ́wọ́ àfìlí ohun tí ó kẹ̀ ni pé ká dá iṣẹ́ ọrọ̀ ajé wa dúró kọ́mọ́là ẹ̀mí lọ. kí ìjọba wá rẹ̀ wá lọ́wọ́ o ọba wa Khalidi kọ́ àwọn ní ọ̀dàkùn torí Ọlọ́run kí wọ́n rẹ̀ wá lọ́wọ́ tó gbogbo wọn pátá kí wọ́n dàkùn gbogbo ìjọba àti ìlú Saki lápapọ̀ kí wọ́n rẹ̀ wá ìjà tá à ń jà yìí ń jọ ọmọ Yorùbá ni o kì í jà kó ṣòwò nìkan ni wọ́n dojúkọ gbogbo ọmọ ṣòwò ni wọ́n dojúkọ gbogbo òpin ogun pátá àtọ̀yọ́ straight ni wọ́n jọ dojúkọ o kì í ṣe àwa nìkan ní bí o Ọlọ́run okùnrin.